Orúkọ tèmi ni Yèyé Ọ̀ṣunfúnkẹ́ Green. Báwo lẹ ṣe mọ̀ pé Emere ni? Eléré ọmọ ni mí láti bébì. Láti ilẹ̀ ni ìyá tó bí mi lọ́mọ ti mọ̀ pé eléré ni mí. So mo gbọ́njú bá pé eléré ni mí nítorí pé ọwọ́ Ọ̀ṣun náà ti tọrọ mi. So àti ilẹ̀ náà tí wọ́n bá mi ṣe ètò ẹgbẹ́, náà tí wọ́n bá mi ṣe gbogbo òrìṣà tí mo ti ní, gbogbo òrìṣà tí mo ní gan láti ọmọ oṣù mẹ́sàn-án ni wọ́n ti ṣe fún mi. Because torí pé kí n má bàa lọ, kí n lè bàa jẹ́ mọ̀ pé eléré ọmọ àbíkú ló pọ̀ jù nínú wa. So ẹni tí ò bá ti ẹlòmíì wà àbíkú kékeré ni, ẹlòmíì wà àbíkú ọ̀sán ni, ẹlòmíì wà àbíkú àgbà ni. So pé ọmọ eléré ọmọ ti dàgbà kò lè lọ at any time yẹn irọ́ ni. So téèyàn bá ti mójútó ọmọ yẹn láti ilẹ̀, gbogbo èsì téèyàn bá ti ṣe àtìpèsè ẹgbẹ́, téèyàn bá ti ṣe fún ọmọ yẹn, ó máa jẹ́ bí àtéèyàn extend ọjọ́ tí ọmọ yẹn fẹ́ lò, because eléré ọmọ tá a bá ti fẹ́ kúrò bí tá a ti ń bọ̀, àmọ́ sọ fún wọn pé a fẹ́ lọ wo bí ayé ṣe rí, a ti gbọ́ pé ibì kan wà tí ń jáyé, ayé dùn, a kàn fẹ́ lọ wò ó bí ó ṣe rí, pé a fẹ́ bí àtéèyàn gbé èso gbó tó wá ní ó ti gbọ́ pé Èkó ó ti fẹ́ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, which gbogbo wa láti ní family tá a ti ń bọ̀, gbogbo wa láti ẹlòmíì tó àtẹ̀yẹ pé ọmọ ni lọ́wọ́ àwọn òbí rẹ̀, ẹlòmíì wà ìyàwó ni tó ti bímọ tó ti lọ́kọ ní títí ń bọ̀ tó wá kọ́mọ́lẹ̀ fọ́kọ tó lóun fẹ́ sáré dé òun bọ̀, òun ò ní pẹ́ dé, òun ò ní lọ́dọ̀ fẹ́ kan lọ lẹ́sọ̀ ó jẹ́ pé ọjọ́ kan lọ́hùn bóyá bí 10 years ní bíbá, ọjọ́ kan lọ bóyá bí 20 years ní bíbá yìí, ẹlòmíì jọ tí ọjọ́ tó bá wá dábàá pé tó bá tásìkò àti padà àtàtà àti ẹ̀tí lébàdé kálukú ó ti gbàgbé promise ìlérí tó ṣe lọ bọ̀ nítorí pé àwọn ẹgbẹ́ yẹn náà máa tó bá ti tó time tó yẹ kó padà tí ò padà wọ́n mọ̀ fara hàn, ìgbà yẹn ni ó mọ̀ lá lóríṣiríṣi, ìgbà yẹn ni wọ́n mọ̀ bọ̀ ẹlòmíì àti ilẹ̀ ni ó ti mọ̀ fara hàn pé ẹlẹ́jọ́ ọmọ nípasẹ̀ àmì oríṣiríṣi máa give, bọ̀ tó bá jẹ́ pé ìyá tó bá ní àkíyèsí ọmọ yóò mọ̀ pé ọmọ yìí kì í ṣe ọmọ lásán, ṣe understand bẹ́ẹ̀ ká nígbà tójú òtí láti wọ́n tí fi superstition wọ ogun kan ni àṣírí ọmọ eléré ọmọ máa ètè túbọ̀ ní ìsìn bẹ́ẹ̀ tó yẹ pé ojú ti là, àwọn èèyàn ò bìlífù rílì nínú pé eléré ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ, ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìgbà tó bá ṣe graduation tán ní ó dà pé níjọ́ tó máa ṣe graduation ní kẹwàá mọ̀, ọmọ mi yóò nìkan máa ti ṣe súnà báyìí ní kẹwàá mọ̀. Ọjọ́ wo lẹ̀yìn dá? Èmi ò mọ̀dà tí mo dá gan bó ti pé bí òpó èmi ọmọ, ṣùgbọ́n ìyá mi mo mọ̀ pé ní tí mo fojú wọn rí èmi kò gbàgbà kojú kémi kọ́ ọmọ tí mo bínú kó fojú mi rí, kò sí ní mo sunké dánwò, kò sí nǹkan tí mi ò fojú wọn rí, so pé mo wá dúró mo dùn wò báyìí kéèyàn dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ pé ó kú iṣẹ́ abiyamọ nìyá tó bí mi lọ́mọ ìsìn ó sì ṣe lọ torí gbà mí wá báyìí máa fáìn tí màá bẹ́ yo tó bá ti rẹ̀ ó tún ti dé àjẹ́, ó ti mọ̀ pé òun tún fún dàdáhùn kó tún lé ní. Ṣé ẹ ti lọ́kọ báyìí? Mo ti lọ́kọ, mo ti bímọ, àkọ́bí mi ti pé 18 years. Ọmọ yín sọ́nà náà wà nù Emere? Kò sẹ́ni tí ò lẹ́gbẹ́, ẹni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè ní lọ́rùn, kò sẹ́ni tí ò lẹ́gbẹ́, ó kàn jẹ́ pé ẹgbẹ́ burú jẹ́ ẹgbẹ́ lọ ni. Àwọn ọmọ yín ẹgbẹ́ tí wọn ò burú? Àkọ́bí mi last born mi ẹlẹ́gbẹ́ ọmọ ni tèmi náà mọ̀, ṣùgbọ́n dítù pé inú ìṣẹ̀ṣe ni mo wà, so mo ti tètè ó ti sọ̀rọ̀ ọ̀sùn gbogbo ọ̀nà tí ó lè gbà sọ pé òun fẹ́ lọ mo ti sẹ́bùrù rẹ̀ létí ó ti pé mi ìṣìdáwọ́ dúró mo ṣe máa ṣe lọ ni, kàn sí ẹlẹ́gbẹ́ ọmọ ó dijọ́ tí ẹlẹ́gbẹ́ ọmọ tó bá gbó tó bá tọ̀ dé pé àbíkìlì tó bá tiẹ̀ kú báyìí ò sàn kú ìgbà náà lè yóò tó jáwọ́ lọ́rọ̀ ẹlẹ́gbẹ́ ọmọ, ló fi jẹ́ pé ìwọ tó bá mọ ẹlẹ́gbẹ́ ọmọ tó dẹ̀ mọ̀ pé ìyá tó bí ẹ lọ́mọ nǹkan báyìí ló mọ̀ ṣe nígbà tó wà bébì, tí ìyá yẹn bá wá kú mọ́ sọ pé ìyá yẹn ló mọ̀ torí ìwọ ni ìyá rẹ̀ ó jẹ́, ìwọ ni wọ́n protect, ìwọ ni ìyá rẹ̀ ó jẹ́, so ó bẹ́tà níbi tí ìyá rẹ̀ gbé dé ní ìyá bá ti lè sọ́ọ̀lẹ̀ báyìí kó tètè mú nǹkan rẹ̀ kó tún hé kóra mọ́ ṣe nǹkan ẹ̀ lọ níbi tí ìyá tèmi ṣe dé èmi lókùn tí mo ṣe nǹkan mi báyìí. Mo láwọn òrìṣà mi, mo láwọn last month mo sì sọdún fáwọn òrìṣà every year, mo máa ń sọdún fáwọn òrìṣà every 5 days mo fáwọn àwọn òrìṣà mi lóúnjẹ kí n tó kúrò nílé láàárọ̀ yìí ní lọ́sẹ̀ kan mo ti fún wọn lóúnjẹ, so ìgbà mi wà inú ilé bọ̀ mi ni màá ṣe, ìgbà mi wà odò ni màá ti lọ ṣe, so bóyá jẹ́ nìyẹn. Àwọn òbí tán bá wá bí ọmọ eléré kí ni ìmọ̀ràn yín fún wọn? Kátẹ́ni máa sọ fún wọn ni pé àwọn òbí tó bá bí eléré lọ́mọ kí wọ́n máa téèyàn bá ti bí ọmọ yẹn gbọ́dọ̀ máa ṣàkíyèsí ọmọ múfúmẹ́ǹtì ọmọ yẹn, ọmọ mi wá láti bébí tó yẹ pé tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ sùn báyìí ó máa prefer kó do èmi mú ìwà tí mo yẹ dàdàdò ní tí bá sùn tọkùnrin mi lè kọjú sọkùnrin sùn tí mi bá ti kọjú sára ògiri mi ní sùn tí mi bá ti kọjú sára ògiri, so oríṣiríṣi sign ni ọmọ eléré ọmọ ló máa ó tẹ̀ máa ní mí láìkí máa sùn pẹ̀lú ọkùnrin, tábà fẹ́ sẹ́ẹ̀sì ó bá sẹ́ẹ̀sì kẹ̀kẹ́ kálukú mọ̀ bá tẹ̀ mí láìkẹ̀, bẹ́ẹ̀dì mi family king size ni mò ń lò, tí bá sùn báyìí ìgbà tí màá fi dé báyìí mo ti lé bára mi báyìí, so mi láìkí kankan disturb mi rárá, so mi kì í láìkí mo máa láìkí
kí n free tí máa fẹ́ sùn tí máa fẹ́ sùn kí n ráyè sùn kí n ráyè ṣe kankan kí n ráyè ṣe so bóyá jẹ́ nìyẹn so ẹ tó bá bí eléré ọlọ́mọ ó tètè mójútó kí eléré ọmọ ẹ ṣe ọ̀dájú ọmọ ẹ tó bá bí eléré lọ́mọ ó ní lock ọkùnrin tó bá fẹ́ eléré lọ́mọ ó ní lock ọkùnrin tó bá fẹ́ eléré lọ́mọ tó bá sì ṣe ojúṣe rẹ̀ bó ṣe yẹ kó ṣe tó yẹ pé ó mọ ẹlẹ́gbẹ́ níyàwó jáde lọ sí ìwọ̀n pé ẹlẹ́gbẹ́ níyàwó rẹ̀ jẹ́ kí ìyàwó rẹ̀ di ẹrù ẹgbẹ́ nǹkan tó máa pè fún ẹni ọkùnrin yẹn ni pé kó fi owó ara rẹ̀ kó fi di ẹrù ẹgbẹ́ fún